oúnjẹ kan wà tẹ́ pé can ẹ ò kí kò ní fúnyàn ní original taste bẹ́ẹ̀ ni ìkan lára ẹ̀ ní àgbàdo mi ní pé sweet corn ò dá o don't get me wrong òun náà dẹ̀ ní purpose tiẹ̀ o but àwọn meal kọ̀ọ̀kan wà tẹ́ pé gbòógì ẹ lè fẹ́ ṣe bí ọ̀wọ̀wọ̀ sìn kẹ́ lo sweet corn fún even beans and corn nígbà míì kò ní kò ń blend right òun fi wá kọ́ yín lénìí Alase ni mí bá ṣe ń ṣe kí ni preserve àgbàdo wa tẹ́lẹ̀ fi ṣe bóyá bí àdàlú ni o àbí ọ̀wọ̀wọ̀ ni o àbí any meal tó bá ti pàtí mọ́ fresh corn tẹ́tìrí bá ṣe máa rà lọ́jà rí mo ti tú tẹ́lẹ̀ mo fẹ́ tú lójú yín ni ẹ gbé gbogbo kí ló máa ń pè ó dà pé corn wig àbí kí la máa ń pè àwọn kíní tí mò ń yọ yìí òun relé ẹ mú ẹ clean ẹ báyìí nǹkan tó máa ń sún àwọn èèyàn láti máa ṣe kíní ni pé ó wà tedious in a way but ó máa da you know that you are eating something fresh fresh from the farm fresh from the market ṣé ti yé yín so ẹ yá báyìí ẹ ṣáà ti rí funny enough èmi máa ń like ẹ o because ó máa ń fun fún mi tó bá ti rà á dé báyìí máa fi ń ṣeré àwọn ẹni tó dẹ̀ mọ̀ àwọn tó wà ní medical line wọ́n ní kíní ṣùkùṣùkù yìí elé gangan pé ó máa ń treat typhoid or something malaria you can google about it though àwọn medical line ó yẹ all that wọ́n ní ó ní benefit tó ń ṣe lára so òun ni mo ti rọra yọ báyìí báyìí máa ń ya kòkó àgbàdo nìyẹn ẹ ti rí báyìí. so bó ṣe wà yìí mo ti yẹ gbogbo ẹ̀ kúrò nínú àgbàdo yìí ò lọ mọ́ but still ìbéèni ni tó dùn ìbéèni ni òdodo tó ti pẹ́ ó máa ń wà messy o ṣáà rí pé mò ń fọwọ́ nu gbogbo ẹ̀ and of course if I ti ṣe everything so finally I will give it a thorough cleaning. ẹ jẹ́ n ṣanwọ́ mi. pé mo ti yọ ẹ ṣáà rí process mo ṣe sáré yọ kúrò nínú kùkù yẹn so àwọn àgbàdo mi wà ọ̀n lọ́mọ àwọn mi wà ọ máa ń lọ́mọ ṣó ti yẹ yín but regardless bẹ̀ ṣe máa yín lélẹ̀ ṣe rí tẹ́ bá mú ọwọ́ yín tẹ́ bá ṣe báyìí ṣe rí you can do this it's fun o it's fun to do báyìí but tẹ́ bá ẹ ti rí pé mo yín báyìí ẹ ti rí but tẹ́ bá notice pé bí mo yín ẹ bẹ ṣe yín yẹn ó ń fọ́ bí eléyìí sì yẹn pé ó ń fọ́ tó ń fọ́ ó máa ṣe mẹ̀sẹ̀mẹ̀sẹ̀ sí yín lọ́wọ́ you can use your knife a small knife báyìí kékeré ẹ wá mú báyìí ẹ wá ṣe báyìí ẹ fi gbé báyìí kò ṣe láti ẹ ti rí ruth ẹ ní o kò yẹ pé máa rú láti bí báyìí o kò yẹ pé máa di gbogbo kùkù yìí máa jáde báyìí ẹ ti bí mo ṣe like this ẹ máa wá tẹ̀ báyìí ẹ ń tẹ̀ báyìí ṣe ti bó ṣe rọra ń jáde smoothly bó ṣe máa rọra jáde nìyẹn before you know you are done ṣe ti rí báyìí ṣe rí pé ó smooth báyìí ṣe ti rí mo ṣe rọra ń ṣe yìí before you know it you are what you are done tẹ máa ní àgbàdo yín nǹkan tó ń pè ní pé à ń ní àgbàdo lélẹ̀ ní ilẹ̀ Yorùbá kí ló ń pè lọ́dọ̀ yín kí ni process yìí what's this process called in your own dialect please say it in the comment section ṣe ti rí báyìí bá ṣe ń ní àgbàdo nìyẹn. But now that ẹ ti fi ọbẹ̀ pààlà sí báyìí sìn you can now continue with your hand ṣó ti yé yín you can now continue with your hand but àgbàdo tó bá soft gan àwọn yẹn is likely ọmọ máa bẹ́ so ọbẹ̀ ilẹ̀ máa rọra máa fi gbé díẹ̀díẹ̀ ẹ ti rí ṣe ti rí pé ọwọ́ mi mo fi ṣe in no time you are done with your àgbàdo yíyín Alase ni mí ìrẹ̀ ń kọ́ àwọn kìíní báyìí ló máa ń jẹ́ kó máa sú èèyàn láti máa dáná pé láti from scratch wọ́n máa ní wọ́n ń ṣe àdàlú wọ́n ń fi sweet corn sí kò ní fún yín ní flavour yẹn dáadáa yes I can tell you that but ẹ̀wọ̀n alágbàdo ọ̀wọ̀ọ̀wọ̀
àwọn nǹkan báyìí anything tó bá ti ń fa àgbàdo ṣe tó bá ti jẹ́ from scratch it's always good kẹ́ take time yín kẹ́ ṣe báyìí ṣóyé ṣe ti rí bó ṣe rí ni ẹ ti ń clear tó gbé ó sì wà nù bẹ̀yẹn so bí mo ṣe máa yín gbogbo ẹ̀ òun nìyẹn now ẹ jẹ́ kí n mú eléyìí ṣe ti rí pé eléyìí ò lọ́mọ púpọ̀ ó rí wíní tẹ́ bá ṣe báyìí ó lè bẹ́ báyìí lẹ ṣe máa ṣe I don't have èékánná so tẹ́ bá ṣe báyìí like this ẹ ti rí ó máa sùn léra wọn á wá máa jáde ẹgbẹ́ omi ẹ̀yìn wà ń bẹ̀ kò ní fọ́ báyìí ni ẹ ti rí ó máa sùn léra wọn instead of like this tẹ́ máa tẹ̀ pípẹ́ ẹ̀ ń tẹ̀ fọ́ you do like this fún àwọn ìtò bá lọ́mọ tí ọmọ wọn bá tínrín báyìí so ẹ lè wá lo tip ọ̀bẹ ẹ̀ náà kẹ́ máa fi ṣe báyìí wálẹ̀ ṣe ti rí just like that bó ṣe máa rí ni ẹ but because me I know my way around it I can continue like this so mo ti kọ́ yín bó ṣe máa ń yín àgbàdo bí mo ṣe máa ṣe fún everyone ní bíbá nìyẹn màá wá mu ẹ má ṣàn ẹ lọ wá ziploc bag kí ló ń pè ní ziploc máa fi ràn yín sìn tẹ́ ẹ bá dẹ̀ ní ẹ sún sínú nylon or kẹ́ fi sínú ike tó tight dáadáa kẹ́ wá gbé sínú fíríjì yín tí fíríjì yín bá ń tutù tí freezer yín ò bá kí ń dì bẹ́ẹ̀ yẹn pé ó kọ́ it's just there ẹ lè gbé sínú freezer but tó bá ń gan ẹ má gbé sínú freezer just put it in a very cool place which is your fridge kẹ́ jẹ́ kó cover dáadáa any day anytime you can preserve it for a month or two mo máa rà bẹ́ẹ̀ máa ra àgbàdo púpọ̀ máa preserve ẹ̀ sílé at least tẹ́ bá lọ sí mọ̀ náà tẹ́ bá rí rà bẹ́ẹ̀ so you can preserve it like that any day tẹ́ bá fẹ́ lò ẹ bá bẹ́ẹ̀ fresh ni fresh ṣóyé so that is how you what to buy your corn from the market ẹ máa bó ẹ máa yá wọn náà máa ń ya kùkù àgbàdo ni ṣé kùkù ni àbí ṣùkù which one ṣùkù àgbàdo kùkù àgbàdo so ẹ sọ sínú comment section ṣé mo gbà àbí behind the camera mi ló gbà ó ní kùkù èmi ní ṣùkù àgbàdo so which one is correct èwo la bá ń bẹ̀ ṣẹ̀ṣẹ̀ àtìrí so bí mo ṣe máa ṣe fún everything nìyẹn màá wá padà wá màá wá kó sínú ziploc lójú yín then we start. so ní báyìí mo ti ṣetán ẹ ti rí process yẹn mo ya gbogbo ẹ̀ mo dẹ̀ yín so please follow it through òun wá lélẹ̀ mi ò ṣàn o ẹ bá ṣàn ó máa omi ẹ máa ní láti jẹ́ kó sàrọ̀ ìyẹn ẹ ti fẹ́ fi ṣe nǹkan míì nìyẹn but eléyìí you can use it for any kind of thing torí ẹ má ṣàn ẹ dà báyìí sínú nylon àbí ike tó bá tight dáadáa ó sì máa fresh any day tẹ́ bá sè ṣe ti rí so ziploc lélẹ̀ ẹ dẹ̀ ṣe kí ni ẹ lọ gbé sínú fridge àbí freezer yín provided pé ẹ jẹ́ kó ẹ jẹ́ kó tight dáadáa. Alase Nimi ló sọ fún yín pé ẹ jẹ́ ká ríra next time mo fẹ́ lọ save tèmi bye.